Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀ kó tó lè wo program mi. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó ń wo program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like. Ìtẹ̀síwájú lórí odù tí à ń pè ní code. Apá kẹwàá part B ni. Apá kẹwàá ṣì la ṣì wà. Bẹ́ẹ̀ ti pele B, ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀. Ṣé rí, mo sọ wípé agbára tí Olódùmarè fún ilẹ̀ Kúùtù Òjíire ó ju agbára àwọn òyìnbó lọ. Ẹ ṣì mí gbọ́, kí là ń pè ní code? Jẹ́ n lé sí mi tún lé sí ẹ. Ṣé mọ kọ̀ǹpútà tí ẹ̀ ń wò yẹn, iṣẹ́ tí Ctrl C ń ṣe ó yàtọ̀ sí iṣẹ́ tí Ctrl V ń ṣe. Iṣẹ́ tí Ctrl V ń ṣe ó yàtọ̀ sí iṣẹ́ tí Ctrl X ṣe. Ctrl Alt C oníṣẹ́ tó ń ṣe, ẹni tó bá mọ kóòdù yẹn ló mọ̀. Ìsinyìí tí ayé ti dá ayélujára lọ́sẹ̀ wàá fi gbogbo ẹ̀ sórí kínní. Tẹ́ bá lọ wo nǹkan tó ń Ctrl A, Ctrl C, Ctrl B yẹn, kóòdù kan ni. Kò tí yẹ. Ṣé rí kọ̀ǹpútà, wọ́n pe kinní kan kílọ̀gà. Mo ṣí fìlà fáwọn hacker, mo ṣí fìlà fún yín. Ṣé rí ní ilẹ̀ Kúùtù Òjíire, tí o bá jẹ́ ọmọ Ifá, tí Ifá bá wà ń sán ni mọ̀ ẹ́, iṣẹ́ tó dáa fún ọmọ Ifá, gbogbo iṣẹ́ pátá lọmọ Ifá lè ṣe. Ó lè ṣe mechanic, ó lè ṣe engineer, ó lè ṣe kọ̀ǹpútà, ó lè ṣe media, because gbogbo ẹ̀ ní Ifá kó sínú. Ọ̀rọ̀ mi fẹ́ máa le fún yín gbà kó understand. Ṣé rí kọ̀ǹpútà ní ìgbà yẹn, àwọn tó bá mọ̀ nǹkan tí mò ń sọ yìí ni kó máa tẹ̀lé o. Àwa máa lọ sídìí kọ̀ǹpútà, máa lọ sídìí system. Ó ní nǹkan tó ń pè ní kílọ̀gà, ó máa kẹ́lẹ̀ sórí system, ó máa kó ńbẹ̀. Gbogbo ẹni tó bá wá browse lórí system yẹn pátá, gbogbo nǹkan tó bá tẹ̀, kó o bá wọn kó lo space bar 20 kíní kan, gbogbo nǹkan tó bá tẹ̀ ó ń bọ̀ nu bọ́ọ̀sì àwa ó máa bá wa. Hacking. Ṣé rí ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run fún wa ní ọgbọ́n àti òye, but a fẹ́ lò ó sí tiwa. Àní tí ọmọ Ifá bá ṣe doctor, tó bá ṣe CS fúnyàn pẹ̀lú nǹkan tó lọ kọ́ school, ẹ rí pé ọwọ́ ẹ̀ máa, how will I say this for you to understand? Power tí Ọlọ́run fún agbára ilẹ̀ Kúùtù Òjíire ó pọ̀ ju imagination àwọn èèyàn lọ. Our ancestors ó fún wa ní nǹkan tó ń pè ní code. Computer tẹ̀ wẹ̀ is code, because if you can press a computer, press rubbish, and someone was not there when you were pressing it, and ẹni yẹn dẹ̀ máa fi paper nǹkan tó print tó tẹ̀ ó dẹ̀ máa fi wọ̀n ẹ́ báyìí. Kò jọ ẹ́ lójú, òun ò dẹ̀ sí bẹ́ẹ̀ o. Àbí òyìnbó tó ṣe CCTV tẹ́ pé ó máa lọ jalè, ó bóyá ó ti lọ jí nǹkan, wọn ò rí ẹ, kọ̀ǹpútà máa mú ẹ báyìí, ṣì kíni ni. Ẹ wá ní àwọn bàbá wa náà, ṣe sọ ti àwọn yẹn, tí ilẹ̀ Yorùbá ẹ rí pé àwọn èèyàn wọ́n máa lọ jalè. Ibi tẹ́ ti lọ jalè, ilẹ̀ dẹ̀ máa mú yín síbẹ̀, ẹ dẹ̀ máa mú gbálẹ̀, a máa gbálẹ̀. Agbára àwọn bàbá wa nìyẹn. Ó ju security táwọn òyìnbó ṣe fún wa lọ. Ṣe bẹ́ẹ̀ yín ṣe máa ṣe kámẹ́rà. Ṣé rí when you call what you are doing, wọ́n ní pé ọ̀rẹ́ pọ́nṣẹ́ lé kọ́ máa ráyè lè bẹ́ pọ́nlé, torí tó bá bàjẹ́ kálukú máa fẹ̀yìn rìn lọ. Tí àkàrà ojúlé bàbá wa ò bá ti níyọ̀, jẹ́ kọ́mọ ẹ kàwé, jẹ́ kọ́mọ ẹ kọ́ṣẹ́ ọwọ́, jẹ́ kọ́mọ ẹ wà expose. But kí ni DNA ẹ gangan, kí ló ń ṣe ń ìdílé yín, kí lẹ mọ̀ nípa ẹ̀? Torí ẹ̀ Yorùbá ṣe sọ pé ní nǹkan tí ọmọ máa jẹ́ àtòdè òun ló ti gbé wá, ẹ̀yin lẹ manipulate ẹ̀, kò kí ń ṣe nǹkan tí ọmọ máa jẹ́ sí ẹnu báyìí o. Nǹkan tí ọmọ máa jẹ́ nílé ayé ó ti gbé wá láti òde ọ̀run. Ẹ̀yin ẹ̀kọ́ máa polish ẹ máa tọ́ sọ́nà, ẹ máa kọ́ no, o lè bá wọn ṣiṣẹ́ yìí, iṣẹ́ yìí ló máa ṣe, no doctor ló máa ṣe, no lọ́ọ̀yà ló máa gbọ́dọ̀ jẹ́, no o gbọ́dọ̀ jẹ́ kinní kan, no. Ok, iṣẹ́ tọmọ fẹ́ ṣe lélẹ́yìí, ó ti rí kọ́ pákéjì ẹ̀. Ok, doctor náà ló dì, doctor nídìílé yín gangan kí ni
how will I say this for you guys to understand? Má wo nǹkan tó mọ̀ nínú ìwé o, má wo nǹkan tẹ́ kà nínú ẹ̀sìn o, just be yourself. If ẹni tó lè understand ọ̀rọ̀ tí mo sọ ẹ ni pé o gbọ́dọ̀ jẹ́ ọmọ kùtù òjíire kó gbọ́. Ṣe rí mo ń wo gbogbo àwọn aládé, gbogbo àwọn lọ́balọ́ba lóyè tẹ́bẹ̀rẹ̀ jáde tẹ́bẹ̀rẹ̀ sí sọ ìtàn, oníkàkùn kọ̀ sọ̀tàn tó wù, eléyìí sọ̀tàn, eléyìí sọ̀tàn, eléyìí sọ̀tàn, gbogbo ìtàn tó wù kẹ́ lè sọ. Ìtàn tẹ́ ẹ̀ ń sọ ju ilẹ̀ Yorùbá ju ìtàn tẹ́ ẹ̀ ń sọ lọ. Tí ẹ bá máa sọ ìtàn ilẹ̀ Yorùbá ẹ máa bẹ̀rẹ̀ láti ibi àwọn ẹranko. Ẹ máa bẹ̀rẹ̀ láti ibi ọ̀dọ̀ àwọn ẹranko. Ẹ lọ wo ìṣe àwọn ẹranko. Bẹ́ẹ̀ ni, torí tí wọ́n bá máa dífá, tí wọ́n bá dífá, tó bá máa kí oríkì Ifá, tí wọ́n ò bá sọ ẹni tí ó ṣe kinní yẹn rí, ó máa dàbí like. Ẹ lọ wá ìtàn, ẹ má jẹ́ kí àwọn colonial master àwọn òyìnbó wá sọ ìtàn wa fún wa náà. Mi ò ní gbà yẹn fún yín. Ẹ lọ wá ìtàn tí yín. Ok, Google sọ pé ìwé kan tí bàbá kan kọ ní 1983, bàbá tó kọ ìwé 1983 bó ló ti lọ kàwé. Ṣé rí pieces ni àwọn òyìnbó bá díẹ̀ nínú ìtàn wa. Wọ́n ti pa so many ìtàn rú, but àwọn bàbá yẹn fi ohun lẹ̀, wọ́n fi kóòdù lẹ̀ síbi ọ̀rọ̀ sísọ, síbi ìtàn, síbi òwe, síbi àṣà, síbi ìlù, síbi ijó, síbi ọ̀rọ̀. Ibi tí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá fi kóòdù wá sí ó pọ̀ gan. Ó ní bá ṣe máa ń múra nílé ọkọ, ó ní bá ṣe máa ń kí àwọn bàbá wa, ó ní bá ṣe máa ń múra, ó ní bá ṣe máa ń wẹ wọn, ó ní bá ṣe ń sìnkú, ó ní bá ṣe ń ṣègbéyàwó, ó ní àní tí ọ̀rọ̀ bá fẹ́ dàrú ó lẹ́ni tá máa alálàfisùn. Kábíyèsí ní ilẹ̀ Yorùbá tún ní aláfisùn. There is no one superior master ní ilẹ̀ Yorùbá. O ò lè sọ pé wọ́n lo superior jù. Àwọn kan wà tó tún máa ń check ọba aládé. Bẹ́ẹ̀ ni àwọn lọ́gbẹ̀wọ̀ gbódù. Like ẹ lọ wá ìtàn ní ilẹ̀ Yorùbá gangan, ní ilẹ̀ tiwa. Ẹ lọ wá ìtàn. Hausa ẹ wá ìtàn. Ẹ̀yìnbó ẹ wá ìtàn. Kóníkàkú wá ìtàn ara ẹ̀. They just call it one Nigeria. Okay, we are one Nigeria. Okay, no problem. So báyìí wá jẹ́ one Nigeria. Are we doing as one Nigerian? Ẹlòmíì níbi kó blackmail èèyàn ibẹ̀ ló ti ń jẹun. Ẹlòmíì níbi kí ọ̀rọ̀ lọ́rọ̀. Àwọn kan tún ṣì wà pé nǹkan burúkú làwọn máa ń publish about Nigerian. Ní America tó bá jí wọ́n máa ní God bless the Queen, God bless America. Àyòkè ní London nìyẹn, ní America ní kọ́ńtà tó Canada Nàìjíríà àti bá èpè ní wọ́n ń ṣépè fún ààrẹ lọ́wọ́ àbá ṣépè fún kí ló dé. Ibi náà ló fà á. But amókun ẹrù ẹwọ́ olókèlè ń wọ ẹ̀wù sàlẹ̀ kò kí ń ṣe ààrẹ ló ba ìlú Ọ̀tàwà jẹ́. But ẹ má tún ní mò ń support mi ẹ̀bẹ̀ kan ni mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní odù gold. Ṣé rí tẹ bá rí odù ní ilẹ̀ Yorùbá, kó tó pè ní odù ní ilẹ̀ Yorùbá, ó ju imagination àwọn èèyàn lọ. Because when these people came, they let us know our like nígbà tá a bẹ̀rẹ̀ sí ń gbọ́njú tá a bá fẹ́ ka story ẹ máa lọ ka story Ààrẹ Ọ̀nà Kakanfò, Ọ̀rànmíyàn, kinní kan bí ọmọ méje bí ọ̀kàn bí kinní kan. Àwọn ìtàn àwọn yẹn tún kọ́ ní ilẹ̀ Yorùbá o, kò kí ń ṣe ọ̀kàn bí ọmọ méje, kò kí ń ṣe lẹ́ni Ọ̀rànmíyàn. Ok, nígbà yí Ọ̀rànmíyàn gangan, Ọ̀rànmíyàn kí ló bí Ọ̀rànmíyàn? Àwọn olóbọ̀ Ọ̀rànmíyàn ló gbà. Ṣe rí Ṣàngó tó ń yọná lẹ́nu ó yàtọ̀ sí Ṣàngó tó pokùnso o. But agbára tí gbogbo wọn ń lò, agbára Ṣàngó ni, agbára Ọ̀rànfẹ̀ ló ń lò, agbára Ṣàngó. Ẹ mọ orúkọ ìdílé ni tí wọ́n bá pe èèyàn ní Ògún tó ń jẹ́ Ògún lineage Ògún ló ti wá. Kò kí ń ṣe òun ni Ògún àkọ́kọ́ tó ń pè ní Ògún onírè, Ògún oníkíní kan Ògún. Ìtàn Yorùbá ó ju story àwọn kábíyèsí lọ. Ìgbà wo lọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ń dádé? Ìgbà wo ni wọ́n ṣẹ̀ ń pẹ́ ọ̀yanba ọ̀n dọ̀bálẹ̀ fọba? Ẹ lọ wá ìtàn. Ẹ bá dẹ̀ fẹ́ rí ìtàn truly pure ìtàn nípa ilẹ̀ kùtù òjìrè, Ifá ló sọ. Bẹ́ẹ̀ ni, torí Ifá sọ bí a ṣe dá ilé ayé. Ẹ lè bá pe superstition. Nígbà tí òyìnbó lè ṣe nǹkan tó pé wọn ò ní síbẹ̀, kò sí èèyàn bẹ́ẹ̀, kò sí kankan bẹ́ẹ̀, wọ́n dẹ̀ máa mú ẹni tó jalè. Ẹ wá náà bàbá wa ò lè ṣe bẹ́ẹ̀. But agbára táwọn bàbá wa ń lò tó fi ṣe kíní ẹ ti pé agbára yẹn ní evil. Mo wo prógbàmù bàbá Lóòrò kan nígbà yẹn tí bàbá Olóòrò sọ pé gbogbo àwọn èèyàn ọ̀rọ̀ bàbá Lóòrò gbà yẹn tó bẹ̀rẹ̀ sí bàbá Lóòrò fà ń gbà yẹn tí bàbá Lóòrò sọ pé
ẹ ti torí pé ẹ gba ẹ̀sìn, nǹkan tí ẹ ń lò tẹ fi protect ara yín, tí àwọn iwin ò fi pa yín, tí àwọn kíní kò fi pa yín, tí ẹ fi dọ̀rẹ́ iwin, tẹ fi kọ́lé síbẹ̀, tí tẹ fi sọ̀gbẹ́ dògbòro, tẹ fi sọ̀gbẹ́ dìgboro, ẹ wá gba ẹ̀sìn, ẹ̀sìn wá sọ fún yín pé kẹ wá lọ kó gbogbo kíní yẹn kẹ lọ kó dànù. Àwọn alùsùn náà sáré attack bàbá lówòrò ńgbà yẹn pé bàbá lówòrò ní pé káwọn èèyàn máa ṣoògùn, ẹ̀dẹ̀ sí bàbá yẹn gbọ́ ni, àìlágbọ́yé ni nítorí pé ó gba ẹ̀sìn. Bàbá yẹn sọ pé nítorí pé ẹ gba ẹ̀sìn, nǹkan tó ń protect yín, tẹ́ pé òótọ́ dẹ̀ nítorí igbó kùjukùju, ibẹ̀ kọ́ ni mò ń lọ, ẹ ti ń gbé mi lọ jù. Odù code, mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹ share, kẹ́ like, kẹ́ comment,